yín bẹ́ẹ̀ rìn káàkiri nígbà tó ń ṣètò gbàlùmọ̀ lọ́wọ́. And you also fail to observe sanitary exercise. Wọ́n ní ẹ̀sìn kan ẹ̀sìn tó gbàlùmọ̀ nílé yín. And you are hereby committed as charged. Wọ́n ní fúdí èyí. You are hereby sentenced to 1 month imprisonment or a fine of 2,000 naira. Wọ́n ní fúdí èyí fẹ́ san owó ìtanràn 2,000 àbí kẹ́ ẹ lọ ẹ̀wọ̀n oṣù kan. Ẹ̀wọ̀n ẹlẹ́fẹ̀ẹ́jọ́ ìwọ̀n oṣù. You are also charged for failure to observe sanitary exercise, and you are hereby convicted as charged. You are sentenced to 1 month imprisonment or to a fine of 2,000 naira. Move here. Nítorí tí wọ́n tàpá sófin gbàlùmọ̀ ọ̀gọ̀rọ̀ ló dèrò àtìmọ́lé nílùú Ìlọrin. Ní báyìí ọ̀gọ̀rọ̀ àwọn olùgbé ìlú Ìlọrin ti ṣe olúlu ìpínlẹ̀ Kwara ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n bára wọn ní àhámọ́, wọ́n ti bára wọn ní àtìmọ́lé látàrí pé wọ́n tàpá sófin gbàlùmọ̀ léyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé tó bá gbẹ̀yìn oṣù. Lọ́jọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ yìí ní àjọ tó ń rí sí ètò gbàlùmọ̀ àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká nípínlẹ̀ Kwara ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn kọ̀lọ̀rọ̀ sí tí wọ́n kọ tí ọ̀gbìn sí ìkìlọ̀ wípé kóníkálùkù kó gbalẹ̀ gbàtà kó sì tọ́jú gbogbo àyíká rẹ̀ nílé rẹ̀ kó tó di pé yóò fà láǹfààní àti jáde. Tẹ́ ò bá gbàgbé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé tó bá gbẹ̀yìn oṣù náà ni wọ́n máa ń ṣe ètò yìí láti aago 7 di aago 10 òwúrọ̀. Ṣùgbọ́n lọ́jọ́ àbámẹ́ta sátidé yìí ní ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n tàpá sófin tí wọ́n ṣe kántákántá tí wọ́n ní tòfin báwo ni wọ́n ti fi gbòòrò òfin gbé látàrí pé wọ́n tàpá sófin. Ní ọjọ́ àbámẹ́ta yìí náà ni ọ̀gọ̀rọ̀ àwọn tá à ń wí yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọn ò jókòó lé wọn ò gbálé wọn ò gbàtà wọn ò tọ́jú àyíká wọn. Báyìí ni ọwọ́ àjọ tó ń rí sí gbàlùmọ̀ kwepa àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká nípínlẹ̀ Kwara báyìí ni ọwọ́ wọn tẹ̀ wọ́n tí wọ́n sì mú wọn báyìí ni wọ́n sì ń gbé wọn lọ ilé-ẹjọ́ alágbèéká léyìí tó wà káàkiri ìlú Ìlọrin. Lára àwọn tí ọwọ́ tẹ̀ náà ni ọ̀dọ́kùnrin kan tí wọ́n ní lẹ́yìn tọ́wọ́ tẹ̀ tán lágbègbè ìsàlẹ̀ ọjà nílùú Ìlọrin báyìí ni ń tún bu àwọn ọlọ́pàá ń tún lọ agídí pẹ̀lú àwọn àjọ gbàlùmọ̀. Báyìí ni wọ́n wọ́ lọ sí iwájú ilé ẹjọ́. Adájọ́ sì ní pẹ̀lú eléyìí ó tàpá sófin pé ó gbalẹ̀ gbàtà ní ilé rẹ̀ òun wakọ̀ kiri lásìkò tí ètò gbàlùmọ̀ lọ lọ́wọ́. Bákan náà ni ó tún bú àwọn tó jẹ́ pé wọ́n ń ṣètò yìí. Fún ìdí eléyìí adájọ́ ní kó lọ lè fi ẹ̀wọ̀n oṣù kan jura tàbí kó san ẹgbẹ̀rún 10,000 10,000 naira gẹ́gẹ́ bí owó ìtanràn. Báyìí ni adájọ́ ń ṣe fún ọ̀gọ̀rọ̀ àwọn tí ọwọ́ tẹ̀. Gbogbo àwọn tí wọ́n bá ti mú wọ́n dá ẹjọ́ wọn gẹ́gẹ́ bí òṣùwọ̀n iṣẹ́ wọn òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ wọn. Ní tó ṣẹlẹ̀ ni pé ẹni tí wọ́n bá ti mú ó ti dájú pé yóò lọ fi ẹ̀wọ̀n oṣù kan jura tàbí kó san owó ìtanràn. Ó lè wá jẹ́ pé ẹgbẹ̀rún 2 náírà ni ẹgbẹ̀rún 10 náírà ni bí òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ rẹ̀ bá ṣe kún sí náà ni ó sọ iye tí ó san gẹ́gẹ́ bí owó ìtanràn. Ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ ló kó sínú páńpẹ́ yìí tí adájọ́ ti dájọ́ fún wọn pé wọ́n lọ fi ẹ̀wọ̀n oṣù kan jura tàbí kí wọ́n san owó ìtanràn látàrí pé wọ́n rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ wọ́n rìnrìn ìrẹ́gbẹ̀ kiri lásìkò tí ètò gbàlùmọ̀ ń lọ lọ́wọ́ tí wọ́n tún ṣe agídí wọ́n tún bá àwọn ọlọ́pàá àtàwọn àjọ kwepa wọ́n tún bá wọn ṣagídí lásìkò tí ọwọ́ tẹ̀ wọ́n. Ẹni tó jẹ́ alága fún tó ṣe agbátẹrù ètò gbàlùmọ̀ ní Kwara ọ̀nàrẹ́bù Ọmọ́tọ̀sọ́ Ọlákúnlé Abdulrasaq ó ti wá rọ gbogbo aráàlú pé wọ́n máa tẹ̀lé òfin àti ìlànà tó de ètò gbàlùmọ̀. Ó ní kóníkálùkù kó máa gbá gbogbo àyíká rẹ̀ kó máa tónítóní nítorí kí àlàáfíà lè jọba. Ó ní gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq ó jẹ́ ẹni tó ń fẹ́ àlàáfíà fún gbogbo aráàlú. Ìdí nìyí tí wọ́n fi ní ká máa tọ́jú àyíká wa. Báyìí ló lu gómìnà lẹ́gùn ẹnu lórí bó ṣe mú àlàáfíà lọ́kùnkúndùn fún gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara àti olùgbé ìpínlẹ̀ Kwara tó fi ní wọ́n máa tọ́jú àyíká wọn. Ẹni tó tún jẹ́ gíwá àgbà fún àjọ kwepa ìyẹn ọ̀nàrẹ́bù Jídé Àìná òun náà ṣẹ̀lú gómìnà lẹ́gùn ẹnu fún gbogbo
iṣẹ́ takuntakun rẹ̀ láti rí i pé ìpínlẹ̀ Kwara ó wà ní àlàáfíà. Ó wá rọ gbogbo aráàlú kí wọ́n máa gba gbogbo àyíká wọn, kí wọ́n máa tọ́jú ilé, kí wọ́n tọ́jú ṣọ́ọ̀bù. Bákan náà ni gbogbo àwọn tí wọ́n kùnà láti kọ́ ilé ìgbọ̀nsẹ̀ sí àwọn ilé tí wọ́n kọ́. Ó rọ̀ wọ́n pé bí ẹ bá ti kọ́lé ẹ máa kọ́ ilé ìgbọ̀nsẹ̀ èyíkéyìí táwọn bá gbámú tó jẹ́ pé ó kùnà láti kọ́ ilé ìgbọ̀nsẹ̀ sí ilé tó kọ́. Báyìí ni àwọn máa gbé ilé ọ̀hún, àwọn máa gbé tìpa ni lẹ́yìn táwọn bá ti pè wọ́n, táwọn bá ti sọ fún wọn pé kí ni ìdí pàtàkì tí wọ́n fi kùnà láti kọ́ ilé ìgbọ̀nsẹ̀. Ó ní wọ́n máa kámẹ́lẹ̀ sí ilé ìgbọ̀nsẹ̀ ní àyíká àwọn ilé. Eléyìí lè ṣokùnfà àjẹkálẹ̀ àìrùn, bẹ́ẹ̀ sì ni àwọn ò fẹ́ àjẹkálẹ̀ àrùn nípínlẹ̀ Kwara. Ó ní bẹ́ẹ̀ bá ti kọ́lé ẹ máa kọ́ ilé ìgbọ̀nsẹ̀ sí àwọn ilé tó kọ́ kí àlàáfíà ó lè jọba. Ẹ ṣe ṣan tẹ́ ń darapọ̀ mọ́ Àtúntàrẹ online TV, ó tẹ̀ fi ń wò wá kò ní di ohun tẹ́ ò mọ̀ náwó sí.